lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Àgbà wọ́n ní ta ló kàn ó lẹ́ni òun bá bá ń lé ni. Ẹ wá dákun, sí gbogbo ẹni tí àgbà bá ń lé náà làgbà, ṣùgbọ́n ẹni ó bá ń lé náà làgbà kàn. Ọ̀rọ̀ tí mo wá sọ yìí náà nìṣòro tí Ìsìláàmù ní nílẹ̀ Yorùbá. Àwọn tí ìjẹ́ àgbà kàn nínú ẹ̀sìn ìnìṣòro ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ orí ṣùgbọ́n èwe ni wọ́n láti inú ọpọlọ. Kò sí sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá, ọmọdé ò ní ṣe bí àgbà. Níjọ́ tó bá rò pé òun fẹ́ ṣe bí àgbà, ọjọ́ kan ìwé ò ní jẹ́. Nígbà tí ń jẹ́wé, iṣẹ́ àgbàlagbà yẹn kò lè rí i jẹ́. Èwe ni láti inú ọpọlọ, ọjọ́ orí ló ti ga. Kí ló bí ọ̀rọ̀ yìí? Wọ́n fi kílípù comparator J ránṣẹ́ sí mi lálẹ́ yìí níbi títí ń pe Khalifatu Abubakar ní fake Khalifa. Ó ní Sayyiduna Ali ìlójúlówó. Mo wá rò pé bí Abubakar ó bá jẹ́ fake Khalifa, sẹ́nu fake èèyàn láti gbọ́. Ládùúrà àwọn tí wọ́n ti rí kọjá, ládùúrà àwọn tó wá ń bá lùgbà lọ́wọ́ báyìí náà tí wọ́n sì jó original èèyàn. Ṣé fake èèyàn ni ó wá sọ̀rọ̀ tí ó máa wá dà wá láàmú? Ẹni tí ò mọ Kùránù ké, ẹ gbé Kùránù tì, ẹ má jẹ́ ó ké lórí ẹni kó máa wò kó sì máa ké, kò lè dá ké. Ẹni tí ò wá lè dá Kùránù ké, gbogbo ọjọ́ tó bá fẹ́ tú Kùránì, èyí tá ti tú sí Yorùbá ni ó gbé sẹ́gbẹ̀ẹ́ tí ó máa kà bí ìgbà tí èèyàn ń kàwé ìròyìn. Irú ẹni yẹn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn tí wọ́n bá Nábì ṣiṣẹ́ ẹ̀sìn, wọ́n bá Nábì jagun ẹ̀sìn. Àwọn tọ́lọ́run bá ń ròyìn wípé Muhammadun Rasulullah, ẹ má gbọ́ o, walladhina ma'ahu, àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú Muhammadu yẹn, gbogbo wọn yìí ashidda'u 'ala al-kuffari, kèfèrí ni wọ́n máa lè má láti gba kúfúrú ọwọ́ ìdànù bọ́ sínú Islam. Ṣùgbọ́n ruhama'u baynahum, àwọn máa ń ṣàánú ara wọn ni. Tarahum ruk'an sujjadan, ìròyìn wọn nìyẹn o. Yabtaghuna fadlan minallahi wa ridwana. Gbogbo ìgbìyànjú wọn, ìlàkàkà wọn, ìkírun wọn, ìjagun sójú ọ̀nà Ọlọ́run, yabtaghuna fadlan minallahi wa ridwana. Kì í ṣe láti du ìlàfà lẹ́yìn Ànábì àbí láti dupò lẹ́yìn Ànábì. Yabtaghuna fadlan minallahi wa ridwana. Wọ́n fi ń retí ọlá, ìdálọ́lá látọ̀dọ̀ Ọlọ́run, ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run àti yọ́nú Ọlọ́run. Sima'un fi wujuhihim min athari sujud. Ọlọ́run wá ní thalika mathaluhum fi tawrat. Àpèjúwe wọn bẹnu àtàwọ́rátà fún Mósè. Wa mathaluhum fil injil. Àpèjúwe wọn wà nù injil, Bible ta fún Jesus. Àwọn tọ́lọ́run ròyìn yẹn ni èèyàn yẹpẹrẹ, ọmọ èèyàn yẹpẹrẹ ní wọ́n pè wọ́n fake. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀,
ẹ gbọ́dọ̀ kú sínú ìjọ rẹ̀ àfi kó jẹ́ pọ́ máa ná nìyí. Nínú ìjọ tá ti ń pe Abubakar ní fake, àwọn tí wọ́n bá nábì ló gbà. Àwọn ọmọ òun, àwọn ẹbí òun, ìdákun. Kí ni tiwa? Ọ̀pẹ́ ni orí ẹ̀ bá pé tó sì ní nǹkan míì tó fẹ́ ṣe déédéé ń tá a ti jọ yanjú láàrin ara wa. Àwa ti sọ tiwa, ẹ̀yin ti sọ tiyín, kó wa náà ti sọ tiẹ̀. Ẹ máa rán nǹkan míì. Tẹ́ bá fẹ́ pè yàn sínú ẹgbẹ́ yín, ẹ̀yin nu àwọn tẹ́ fẹ́ pè nìyẹn tán bá dá yín lóhùn. Ipa wa ò ká. Ṣùgbọ́n Abubakar, Umar, Usman, Ali yìí, a ní ẹ má fẹnu kàn wọ́n mọ́. Ẹ má pè wọ́n ní èèyàn yẹpẹrẹ mọ́. Tẹ́ bá yẹ pé ẹ fẹ́ pé àlílẹ̀ bá fẹ́ràn ẹ máa yìn òun nu ẹ̀yin nu. Èyí tó sádáni lójú ni wípé kò sírú ọ̀nà tẹ́ lè dá sí Àlí lọ́rùn, Àlí ò ní wọná. Ìyàlẹ́nu ni ó jẹ́ fún yín pé tẹ́ bá déwájú Ọlọ́run ní gbangba Ọlọ́run gangan, Àlí ó takò yín, òun rán yín ṣẹ́, ọmọlẹ́yìn Ànábì lòun. Islam kìí ṣẹ̀sìn ẹbí, kìí ṣẹ̀sìn ẹbí. Pé ìran báyìí ló yẹ kó máa darí rẹ̀ kọ́, ẹ̀sìn Ọlọ́run ni. Ẹ̀yin lẹ ń fojú wò bẹ́ẹ̀ nítorí pé ntẹ́yìn náà dálẹ̀ ẹ̀fẹ́ káwọn kan ó jogún ẹ̀. Ọ̀rọ̀ ìdílé yín lẹ́wàá fi da ètò tẹ̀sìn rú. Tó bá yẹ pé ìjọ tó dálẹ̀ ní bá ń bọ̀ lẹ́rù pé kó ṣe pé àwọn ọmọ rẹ̀ náà ni ó jogún rẹ̀ lẹ́yìn rẹ̀, yín á ṣe wá le. Ní káwọn ọmọ rẹ̀ náà lọ kọ́rú iṣẹ́ tó kọ́ ká sì máa ṣerú ẹ̀. Tètè máa fojú rẹ̀ hàn wọ́n kan tó kó tó di pé wọ́n ní kí ìwọ máa bọ̀ ló bá tán. Ẹ wá nǹkan mìíràn lórí ọ̀rọ̀ àwọn sàhábà. Ẹ wá nǹkan mìíràn. Irú ẹkùn ọwọ́ ajá kọ́ ni ó gbé. Ọ̀rọ̀ burúkú ni kó jáde lẹ́nu irú rẹ̀ s'Abubakar pé fake ni. Bóyá ẹ mọ̀ pé ó mà ṣe o. Àkópọ̀ ọkọ̀ àmọ̀mọ́ má parò kátàn légàdá. Ẹ dákun, tí ì bá ṣe pé ibi tọ́rọ̀ ẹ̀sìn dé dúró gan láwùjọ wa, ẹran mọ̀ kó sílùú ẹ̀ lọ́bẹ̀ o. Wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn, irú yóò máa dá sí ẹni tí ò mọ Kùránì ká. Ọlọ́run mọ̀ já sófò ṣàánú wa. Bó ṣe jẹ́ nìyẹn. Comparator J, gbogbo tó bá fẹ́ ṣe nínú ẹgbẹ́ sí àyín ẹ lọ máa ṣe fáwọn sàhábà lọ́rùn lẹ̀. Àlí tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹ fi lọ́rùn lẹ̀, ẹ máa yìn lọ bẹ́ sí yìn. Ẹ fáwọn sàhábà tó kù ẹ fi wọ́n lọ́rùn lẹ̀. Gbogbo àwọn sàhábà ilé yẹn rí lọ́dọ̀ tiwa. Àlàyé ó padà wáyé lórí ẹ̀ tá a máa ṣe ní láàmà yànnà náà kì í sàsìkò yìí ni. Ṣé jẹ́ nìyẹn ó ju ẹnu bàbá rẹ lọ láti pe ẹnikẹ́ni nínú àwọn sàhábà ní fake. Ẹnu bàbá rẹ ò gbà. Àwọn tó ju ọ lọ nínú ẹgbẹ́ tẹ̀ ń ṣe, a ní wọn ó gbẹnu sọ̀hún pé ìwìkúwì wọ́n wí. Ìwọ ló wá ń pe Abubakar ní fake. Ó ní lórí jìnnà náà àwọn ọmọ.